Babajide Olúṣọlá Sanwó-Olú BOS boss lẹ́ ń ké sí yẹn bá a bá porí akọni àfidà lálẹ́ gàràgà akọni àsìkò tó tó gbangba sùn nínú ọyẹ́ ọkùnrin gbẹngbẹ lọ́jọ́ ogun balẹ̀ ilé tó tó létò ọkùnrin àtòlú olórí àtúlùtò ọkùnrin tí kì í ṣàbòsí a kì í ṣòṣàlódò kí làbẹ́làbẹ́ ó má mọ káàbọ̀ ní sáà kejì ẹni àtògbójúlé bó ṣe ń tọ́jú àgbà ló ṣètọ́jú ọmọdé tó nílé tàlejò kòkó yan yín kéré ó ń ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà fáwọn tí ẹ̀yà ara pè níjà àwọn àkàndá ẹ̀dá kò fi ẹ̀tọ́ wọn dùn wọ́n rárá Babajide Olúṣọlá Sanwó-Olú ó gbóúnjẹ fẹ́gbẹ́ ó tún gbà wú ẹbọ orí adé lórí yín o adé náà ò ní ṣíbọ́ ẹ túbọ̀ wa ọkọ̀ ìpínlẹ̀ Èkó nébùté ògo Èkó tó gbé gbogbo wa tí ò fi tẹ̀yà ṣe Chelsea tàbí tí ipò ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Èkó ẹ tú yáyá jáde lógúnlọ́gbọ̀n láti dìbò fún Babajide Olúṣọlá Sanwó-Olú àti Dr. Kadri Ọbáfẹ́mi Hamzat ní sátidé ọjọ́ 11 oṣù kẹta ọdún 2023 ẹ rántí o Èkó yín Èkó wa ìbò yín lágbára láti dìbò yàn wọ́n ẹ tẹ̀ka fún ẹgbẹ́ òṣèlú APC lọ́jọ́ 11 oṣù kẹta ọdún 2023